What Wave Multimedia. What Wave Multimedia. Hooray! Nínú ọlá ńlá lọ́lá Olúwa wa. Ọmọ mo dákẹ́kẹ́ àkọ́ráyè. Àkọ́ tí ò gbọ́rẹ́gbè. Àkọ́ tí ò ráyè. Kò ráyè jàtìjàtì. Kò màmá ráyè rédèrèdè. Ẹ máa kó ayẹyẹ ọjọ́ ìbí òní. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ lọ́pọ̀ ọdún láyé nínú ọlá ńlá lọ́lá Olúwa wa. Ò ní bá wọn gba lẹ́tà ìbànújẹ́ láíláíláíláí. Ò ní bá wọn gba lẹ́tà tó jẹ́ tọ̀fọ̀. Ọmọ arógun máma sá. Ọmọ arógun mọ́tàdí. Ọ̀rẹ́ Olúwa o. Ọmọ ogun tó wá pọ̀ ni Mọ̀dákẹ́kẹ́ àkọ́ráyè. Sábà ní ẹlú fún. Sábà ní ẹlú fún. Sábàdà ní ẹlú fún ọmọ Mọ̀dákẹ́kẹ́ àkọ́ráyè. Ọ̀rẹ́ Olúwa ó yá máa jó náà. Èyí náà lọ́jọ́ ayọ̀ rẹ̀. Àbí náà. Ó yá náà. Èyí lọ́jọ́ ìbí rẹ̀. Happy birthday to you.